láti máa wọn sweet baba blue kankan kókó sí ìyẹn wàá fi yẹn kọrùn so that tí kan ò bá lọ ìkan á lọ iṣẹ́ tí ò bá ti péyàn ó máa ń dẹ̀yìn lẹ́yìn you cannot be explaining nepa ò ní gbọ́ explanation. ẹ jẹ́ máa bí níṣẹ́ ò lẹ́ ń ṣe. ṣé mi bó ń ṣe company ni náà. mo rí bẹ́ẹ̀ ó ṣiṣẹ́ company ẹ sọ pé kí máa ta wúrúgbù àbí kí lẹ́ sọ kí máa ta sweet iṣẹ́ ò lẹ́ ń ṣe. mo ní mo wà ń company. company wo gẹ́gẹ́ lẹ̀ tí ń ṣiṣẹ́. company mo ṣe ń ṣe. kì í ṣe iṣẹ́ ó dà pé Yorùbá sọ pé iṣẹ́ bóyá ìyẹn ni iṣẹ́ lẹ̀ ń ṣe àbí ẹ̀ ń ṣiṣẹ́. iṣẹ́ ń ṣe bàbá ẹ̀ iṣẹ́ ṣe bàbá ẹ̀ ń rọ́jú. ẹni tó bá ti yá ẹ yóò ṣe mi wọ́n. ẹ má bínú ẹ bá ń wá nǹkan ṣe sí ṣé mo pé tí bá lọ tajà báyìí àwọn power bank yẹn iná yẹn máa fi ń test àbí yóò ṣiṣẹ́ ẹ ṣàánú fún mi. now pé iná fẹ́ padà sínú ilé yẹn o fẹ́ kúrò nínú òkùnkùn. Ọlọ́run jẹ́ kí iná wọnú ilé mi àti pé mi ì ṣí gáàsì kalẹ̀ tó bá jẹ́ yẹn ni ẹlẹ́tíríkì ni mo. pé a fẹ́ so iná ẹ̀ padà iná tí mo gé mo wà ibi tí mo mì ní ẹ dé tẹ́mi ẹ bá wà lẹ́gbẹ̀ẹ́ wáyà yẹn by now àwọn tó máa ṣe dé ṣe máa ti máa arrange ẹ báyìí wà mo máa gé ẹ̀mí ẹ̀ mọ́ ni so but if for any reason o fẹ́ níná padà lọ sanwó náà tó jẹ ara alẹ́ ò lè máa ilé ìgbé wa yìí window yìí àti yẹn wọ́n kàn fi iná yẹn sùn ni wọ́n fi ṣe business but wọn kì í jẹ́wọ́ ìwọ tí iná wá wúlò fún jù tó fi ń ṣe business àti sanwó di problem ṣé ẹ máa lé ẹmú káàkiri ni.